mi ò tiẹ̀ mọ̀ kó máa lọ sógbó mo ní ó ní right láti support any political party bẹ́ẹ̀ kó má appear physically mọ́ nítorí position ẹ̀ sì torí ó ti di ajagungbadé ilẹ̀ Yorùbá ó ti di ajìjà gba kiri kan ilẹ̀ Yorùbá ó ti di jagunjagun olórí ogun ilẹ̀ Yorùbá ó ti di commander in chief Yorùbá army because many 80% 90% of Yorùbá depend on him for their freedom now. ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé èmi tí yín náà ni èmi tí yín tòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ìkànnì yìí ohun ìṣẹ̀lẹ̀ ọ̀tun la máa ń mú wá fún yín ṣùgbọ́n èyí tí mo tún mú wá lónìí ẹ̀yin tèmi ẹ jẹ́ ká wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kájọ wo fọ́nrán yìí papọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Just like ọba aláyé ni Sunday Igboho jẹ́ sí. Okay. A kàn mú ó kàn máa welcome wọn on a neutral ground ni. Okay. Gẹ́gẹ́ bí aláṣẹ ìlú ẹkùn security outfit. Okay. He should not allow any of his boys to follow any political party in any rally. Bó náà bá ń dán lọ sí any ọ̀dọ̀ politicians òun ni wọ́n guide lọ́bẹ̀. Ẹ get me? Okay. Nọ́mbà pé tán nọ́mbà fẹ́ rí with his position yàtọ̀ fún ààrẹ àbí governor state kan. Anybody tó bá pè kó ní ká máa bọ̀ lọ́dọ̀. He should not visit any political office holder yàtọ̀ fún ààrẹ àbí governor. Ẹ mọ̀ tí mo sọ pé yàtọ̀ fún ààrẹ àbí governor. Okay. Ààrẹ jùlọ. Bẹ́ẹ̀ni. Governor state jùlọ. Bẹ́ẹ̀ni. Tí local government chairman. Àtàwọn ọba. Ọba yàtọ̀ politics là ń sọ sí. Okay. Ó bá jẹ́ tọba kódà ọba abúlé gan jùlọ. Bẹ́ẹ̀ni. Sẹ́dọ̀sá ó gbọ́dọ̀ fún gbogbo ọba ní respect yẹn. Bẹ́ẹ̀ni. But ìtẹ̀mí sọ nánẹ́sì ni pé tó bá ti jẹ́ presidential candidate party kan tí ó sì lórí ìlú pé kó sọ pé kó yọjú sóun lọ́dọ̀ ni kó má lọ sọ́dọ̀ ẹ̀. Immediately tó bá ti lọ sọ́dọ̀ èèyàn wọ́n ti believe pé ó ní kankan tí wọ́n jọ ń pòpọ̀ ni. Bẹ́ẹ̀ni. But téèyàn bá wá lé ẹ̀ like his position ó ní every right láti welcome anybody. Bẹ́ẹ̀ni. Mi ò lè débẹ̀ lónìí kó sọ pé ta ni wọ́n fẹ́ràn mi ò fẹ́ rí ẹ̀ that means he is not biased. Bẹ́ẹ̀ni. Torí iṣẹ́ tá a gbélé lọ́wọ́ sí mo sọ bẹ́ẹ̀ jagunjagun lẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. And he must be very careful in anything he is doing. Ó gbọ́dọ̀ wà very careful nínú kan tó October 1 speech ká lè ní wọ́n ní ṣe dákọ̀ ẹ̀ fún Kanu ní state pardon lè compare Kanu pẹ̀lú Sunday Igboho kò sí kéèsì kan tó fi gbé Sunday Igboho lọ sí court. Bẹ́ẹ̀ni. Àbí ó ní kéèsì kankan court. Níbo ni. Kò ní kéèsì kankan court. Òun kàn believe pé ìjọba yẹn against o nítorí ilé rẹ̀ tó lọ attack ló fi sá lọ. Then he has been doing his best to make this work. Irú tàbí kan tí mo grant ní bóyá last week mo ní mi ò tiẹ̀ mọ̀ kó máa lọ sógbó mo ní ó ní right láti support any political party bẹ́ẹ̀ kó má appear physically mọ́ nítorí position ẹ̀ sì torí ó ti di ajagungbadé ilẹ̀ Yorùbá ó ti di ajìjà gba kiri kan ilẹ̀ Yorùbá ó ti di jagunjagun olórí ogun ilẹ̀ Yorùbá ó ti di commander in chief Yorùbá army because many 80% 90% of Yorùbá depend on him for their freedom now. Bẹ́ẹ̀ni. But tán bá rí pé ó affiliate mọ́ any political ally àwọn èèyàn ti mọ comment bí ọ̀rọ̀ ilẹ̀ yìí ni wọ́n ní sí àwọn olóṣèlú ẹ̀kọ́ ló ràn ṣé kò ní support wọn and they doing it on his own free will tó ní only constitutional right that support anybody. So I want every Yorùbás mo bẹ̀ yín ni kí ló tẹ́ pé tí yín ò kì í tẹ́ yín lọ́rùn tó kẹ́kẹ́ sáà bàtàrà yín jẹ́ náà ni ìlara bẹ̀lẹ̀kún inú nu bí ni àwa la nílẹ̀ Yorùbá. Sọ yẹ kọ́yọ̀ tẹ bí mi mo fẹ́ lọ ìyàtọ̀ wà nínú Nnamdi Kanu àti Sunday Igboho ẹ jẹ́ ká mú gbogbo wọn ṣe bẹ̀rẹ̀. Nnamdi Kanu trace ti àwọn militant tiẹ̀ tó ń pa àwọn èèyàn tiẹ̀ gan nílùú wọn bẹ́ẹ̀ tí ẹ̀ràn ti gbogbo ẹ̀ wọ́n jó lé chief judge wọ́n pa chief judge bẹ́ẹ̀ ẹ̀ràn ti gbogbo ẹ̀ àwọn army couple tí wọ́n ṣe wedding tó ní kí àwọn èèyàn wèlé rẹ̀ wọ́n pa wọ́n dẹ̀ tún pieces woman tán sọ fídíò rẹ̀ bí wọ́n ṣe bí woman ṣe fáìn tó tán pieces abẹ́ lórí ẹ̀ ti gbogbo ẹ̀ ṣé ẹ̀sùn èèyàn tí Sunday Igboho pa ní ilẹ̀ Yorùbá ṣé Sunday Igboho sọ pé kéèyàn má jáde lọ́jọ́ kan nílẹ̀ Yorùbá ni kò sọ́rí. ṣé nígbà tí wọ́n ṣe ìdájọ́ Nnamdi Kanu ṣé wòlíì yẹn ó wà deaf and dumb àbí kò gbọ́ judgement Ọmọ́tọ̀sọ́. The judgement was so clear tí the world even applaud the judgement because bó ṣe sọ ló ń give instances bó ṣe ṣẹlẹ̀. nígbà ẹ̀sà ṣé Sunday Igboho coordinate pé ẹ máa pa wọn ẹ máa jó mọ́tò ẹ máa jó lé ni. Níbo ni sọyọjú gan. sókè ẹ ó wà ń bẹ̀ ni Nnamdi Kanu ti bẹ̀rẹ̀ tó ti ń da kíní ìrú for years tí ìbàjẹ́ pé Sunday Igboho wọ́n fi ìyà jẹ àwọn èèyàn tiẹ̀ ńgbà yẹn tó yọjú lọ́bẹ̀ ṣé Sunday Igboho dá sí anybody tẹ́lẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ ìjọba láyé Buhari ni pé ó lọ bá àwọn Fúlàní
ní òkè o àbí Ìgangan Ìbàràpá nígbà yẹn tó lọ bá wọn pé ẹ mọ́ kidnap àwọn èèyàn mọ́ ìyà ń jẹ àwọn èèyàn tó dẹ̀ láwọn Fúlàní yẹn lọ kúrò bẹ́ẹ̀ ṣé ọmọ ìlú ò ní right láti jà fún ẹ̀tọ́ ọ̀tá rẹ̀ tó bá jẹ́ ayé àwọn bàbá wa la wà Sunday Igboho sì máa gba oyè tó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló máa bọ́ gbogbo àwọn tá à ń darúkọ ilẹ̀ Yorùbá ṣé bí wọ́n jà fún Yorùbá wọ́n yọ Yorùbá kúrò ní ìgbèkùn la fi ń rìmẹ́mbà wọn títí dè níyì Lísàbíà gbogbo àkàlà many of them bẹ́ẹ̀ Ògèdèngbé gbogbo kí lorúkọ rẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ṣé bí wọ́n ń jà fún Ṣọ̀ún ṣé wọ́n ń jà fún òmìnira ìlú wọn wọ́n yọ àwọn èèyàn wọn kúrò ní ìgbèkùn náà fi ń rí wọn bẹ́ẹ̀ tí Sẹ́kí Nnamdi Kanu yọ àwọn èèyàn tiẹ̀ kúrò ní ìgbèkùn ó ń pa àwọn èèyàn tiẹ̀ he was dealing with them anyhow ó disturb economy wọn ó destroy almost everything in Lagos gbogbo àdàgbọ́n now where are you now àtijọ́ orílẹ̀ ó yá move to Oshodi make sure that stupid man Tinubu did not survive make sure he did not escape he was coordinating genocide but Sunday Igboho kò ní ọmọ ẹgbẹ́ kan rí tó ń gbé káàkiri tó ń jà kò command ẹnìkan rí pé ẹ má jáde Sunday Igboho attack èèyàn rí it's just because nígbà tó rí pé kinní tó sọ́ngbà yẹn pé tẹ́ ẹ̀ bá ní tó bá jẹ́ pé ẹ̀ ní jẹ́ ká ní àlàáfíà ẹ jẹ́ kí àwọn èèyàn mi ó máa lọ ń gbà yẹn. tí ẹ̀ ń gbọ́ mi nílé His Special Majesty Ààrẹ Ọba Ambassador Dr. Adéyẹmí Olèmí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá olúwayé sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó fi rẹ̀ joyè ọmọ sọ́nù olùpàmọ́ sí nípínlẹ̀ Kwara ṣùgbọ́n Èkó ni mo fi ṣe ibùgbé. ẹ̀rí ọ̀rọ̀ tí bàbá sọ yìí á mú wa padà sí ìlú Kwara nínú àwọn ọ̀rọ̀ wa torí pé wọ́n lẹ́ni bá mojú ògún báyìí nípa obìnírè tó ó ṣe bí òwe ẹ̀yìn àgbà bàbá àmọ́ ẹ já bẹ̀rẹ̀ níbi báyìí láìpẹ́ yìí kó tó di àdìbò nípínlẹ̀ Ọ̀ṣun àmọ́ mo rántí wípé ìbò yìí kún bí ọjọ́ kan àbọ̀jọ́ méjì lẹ ṣàdédé lẹ jáde sórí afẹ́fẹ́ lórí pílátọ́ọ̀mù yín láti ṣe àwọn ìkìlọ̀ kan fún àwọn ará Ọ̀ṣun tó sì jẹ́ pé ó dàbí pé wọ́n padà gbọ́ ìkìlọ̀ yẹn àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ní ìwòyí dẹ̀dáyà àná ní ọjọ́ 29 oṣù kẹjọ tá a wà yìí ni gómìnà tí ó dìbò wọlé ìyẹn gómìnà Adémọ́lá Adélékè Jackson lọ gba ìwé ẹ̀rí tó sì lọ fi hàn kábíyèsí ọba àti Àtaọ́jà tìlú Òṣogbo tí ìròyìn wá kàn wá pé tó láti bẹ̀ lọ làwọn kan ti ṣínà ìbọn bo gómìnà bàbá gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tó ti rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ẹ dákun ǹjẹ́ irú eléyìí tọ̀nà nílẹ̀ Yorùbá àti wípé tírú nǹkan báyìí bá tẹ̀síwájú kí ni yóò jẹ́ àfojúsùn wa àti kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ síran Yorùbá tẹ́lẹ̀ tó bá yá. òní ni 20 oṣù kẹjọ ẹ jẹ́ kí gbogbo oníṣẹ̀ṣe pátápátá nítorí pé òní ni ìṣẹ̀ṣe dé tí èmi ní ìgbàgbọ́ pé ọdún tó yẹ ká mú ní ọ̀kúndódó gan-an ni nítorí ìṣẹ̀dálẹ̀ táwa Yorùbá bá tá a dàgbà sínú ẹ̀ tá a mọ̀ nínú ẹ̀ nìyẹn bó ti jẹ́ pé wọ́n kó wa lẹ́rú wọ́n fi igi ojú wọ́n fi bò wá lójú tó bá jẹ́ pé ohun tó jẹ́ kí n padà sí tí mo sí ìṣẹ̀ṣe kí tó dá ìbéèrè yìí ni pé ká ní orí ìṣẹ̀ṣe yẹn la wà kò sí bàbá ẹ̀ tán béèrè kó dáhùn tán dáwò lánàá pé ó kúrò ní ààfin ọba àlàyé ẹ wá rọ òjòbọ tí nítorí kíni tàti ẹ ló bí yín dá nítorí pé ẹni tí àwọn tí ó jẹ ẹ tó ṣùgbọ́n ẹ gan àwọn tó yẹ pé bóyá ìbọn gan ìbọn ó padà sọ́dọ̀ ẹ ni ogun náà bó bá ti rí yìn yóò padà sọ́dọ̀ ẹ ni kò sí rúbọ tí wọ́n yìn fún kíní ṣùgbọ́n ẹ̀rù ẹ̀yin Yorùbá mọ̀ ń bà mí ẹ̀rù àwa Yorùbá mọ̀ ti ń bara wa ṣéṣe pé àwa Yorùbá èpè yìí mú wa lóòótọ́ bí mo sì máa sọ ṣéṣe pé pè yìí ń jà lórí wa lóòótọ́ ṣé a tún fẹ́ padà sí ìgbà ayé wẹ́ẹ̀tì ẹ̀ nígbà ayé Akíntọ́lá àtàwólọ́wọ́ ni ṣé orí wo pé nílẹ̀ Yorùbá ni jẹ́ pé àwa ni scapegoat àwa ni wọ́n máa ń lò ní gbogbo ìgbà àwọn elédè mi ó sì wo wọ́n sì sọ wá dadìyẹ wọ́n sọ wá di ajá wọ́n sọ egungun kan sáàrin wa àwa máa jà gudugudugudu bẹ́ẹ̀ ni odidi ẹran ń bẹ lọ́dọ̀ tí wọ́n tán jẹ o wọ́n dàgbàdo sáàrin adìyẹ wa àwa máa sára wa nísàkúsà ọpọlọ wo wà ní pé mọ́ ẹ dákun tó bá jẹ́ pé opposition olú àtàkì Adémọ́lá Adélékè Jackson lánàá ṣé tí wọ́n bá succeed tí wọ́n pa Adélékè ṣé wọ́n gbé kí lorúkọ ẹ̀
ṣé wọ́n gbé ipò yẹn fẹ́ lómi fún ẹgbẹ́ mi ni. kò ṣeé ṣe. ṣé bí dákútì ẹ̀ náà ni máa gbé fún. ọ̀dà kọ́ náà ló sì máa wà. bẹ́ẹ̀ mú àṣù ọ̀yìn bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn ló rán àwọn tó lọ lánàá kí wọ́n má dánwò mọ́ o nítorí tí ẹ bá dánwò ẹ fẹ́ bà gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ ni o nítorí àwọn alátìlẹyìn rẹ̀ náà ò ní jókòó à ń pariwo nígbà tí ìbò fẹ́ bẹ̀rẹ̀ nínú ìbò yẹn mò ń sọ fún yín pé sẹ́yìn Yorùbá ò lọ́pọlọ ni ìjọ wo lẹ gbọ́ pé ìbò ń para wọn lórí pé wọ́n fẹ́ dìbò ìjọ wo lẹ gbọ́ pé wọ́n para wọn lé Haúsá torí pé wọ́n fẹ́ dìbò wọ́n ṣe ń sàásì àríbi tí wọ́n ti demonstrate ní Kano àti wọ́n ti demonstrate ní Kaduna wọn ò demonstrate ní Onitsha wọn ò demonstrate ní Enugu wọn ò demonstrate ní Port Harcourt wọn ò demonstrate ní Igbo kan kódà àwọn àbúrò mi tó wà ní Kano sọ pé iná 1 million iná 10 million àwọn Haúsá béèrè lọ́dọ̀ sẹ́nitọ̀ wọn tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n parí ẹ́sàs kínní wọn ẹni tí òrò mú lọ nínú wọn ló mú 200,000 lọlé lówó tán gádà lọ́dọ̀ sẹ́nitọ̀ gbogbo wọn nígbà tẹ́mi sọ fún wọn gbà yẹn pé state fi ń jó station jó gbogbo ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ lọ àtàkì àwọn tó sojú yín tí wọ́n kó gbogbo palliative pamọ́ sílé náà fi ìyà jẹ yín wọ́n lọ bá olóògbé Mọ́rẹ́nikẹ́ William kọ́lọ̀ fọ̀rùn kẹ́ tó bá ṣe tó dáa nígbà yẹn wọ́n lọ sọ pé èmi ni mò ń instigate yẹn pé kí wọ́n máa lọ bá àwọn olóṣèlú lé Jagaba Jimoh Àjàó gbà yẹn wọ́n lọ bá ń lé mi mo ní pé kí wọ́n lọ àtàkì ẹ̀ lé. gbogbo wọn ti kú. gbogbo ìtẹ́mídẹ́ sọ fún wọn gbà ni pé station tẹ́ ń jó yìí ẹ̀yin lẹ́ jìyẹ ẹ̀yin lẹ́ máa jìyẹ wọn ò ní gbé ọmọ Fáṣọlá wọn ò ní gbé ọmọ Tinubu lọ sí station kan àwa ara wa náà ni wọn kò lọ wọn ò lè mọ ọmọ tèmi gan lọ kò ní bí wọn pè wọn kí tó pé DPO pé IPO ọlọ́ọ̀nìjọ́ wọn mọ̀ ṣe tí ò dá wọn ní ọmọ yín ní sẹ́yìn má bínú ẹ jẹ́ kàn dá padà bẹ́ẹ̀ kí ló dé táwa Yorùbá ò kì í ronú àti dìbò at least pẹ̀lú ìbò tí wọ́n dì àìdá kódà kí wọ́n mú gbogbo council vote kí wọ́n kó fún APC ò sì lè win ni. ẹ ṣúọ ni àwọn ọmọ. then ẹ̀yin wèrè tẹ́yìn àtàkì èèyàn yìí kí lẹ fẹ́ gé níbẹ̀ torí olórí ibú ní wèrè ní gbogbo ẹ̀yìn tẹ̀sí àtàkì yẹn mo ṣe interview kan atọ́kùn mo dé ta ẹnìkan ń pè mí pé kí n wà careful o àwọn èèyàn tí mo àtàkì ilé mo ní mi ò àtàkì I am just giving good and reasonable advice to us kí a ní ọpọlọ ká mọ̀ kẹta sí. Now president ti pe APC ní president bó tẹ̀ jẹ́ pé ààrẹ Tinubu sọ pé òun ó ṣe president olóṣèlú kan ààrẹ gbogbo Nàìjíríà ló ó dẹ̀ fi hàn pé lóòótọ́ ààrẹ gbogbo èdè ààrẹ gbogbo Nàìjíríà ló ó pe Adémọ́lá Adélékè tí ò tí tó 1 hour tí wọ́n declare rẹ̀ pé congratulation ló kú oríire oyè bá ń jí àbí kí lórúkọ ẹni tí wọ́n bá ra wọ́n dìbò náà ó ti congratulate ẹ̀ ẹ dákun kí ló kù tẹ́ wá kí lẹ fẹ́ pa fún kí lẹ yìn níbọn fún kí lẹ ṣẹ̀ tó sẹ̀yìn kí lẹ gbà lọ́wọ́ ẹ̀ àwa yóò bá ẹjẹ́ àronú o ẹjẹ́ àronú o ẹjẹ́ àronú o tó bá continue báyìí ayé tá ń jẹ lọ́wọ́ sí pàwàlà wà ń bẹ̀ ajíyẹ tí ó sùn wa o nígbà ayé Awólọ́wọ̀ ẹ̀wà ru ayé tá ń jẹ èyí yóò báyìí náà lẹ́ẹ̀dá gbogbo ẹ̀rú tí gbogbo ẹ̀ fi di yánmọ́yánmọ́ táwọn ẹ̀ fi lu opportunity àti advantage yẹn tí wọ́n fi mú Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n takilọ tọ́lá fi lọ ajíyẹ títí dè ní o torí àwa ni aṣíwájú ní gbogbo èdè tẹ́lẹ̀ àwa la kọ́ the first university the first television station the first cocoa house ilé tó ń ga jù ní gbogbo Africa gbogbo oríṣiríṣi ń gbà yẹn bẹ́ẹ̀ ẹ̀dá gbogbo ẹ̀rú àwa la bá máa jẹ́ America of Nigeria títí dè níyì ẹ̀yin olórí ibú iná ni ẹ ti tún bẹ̀rẹ̀ lásìkò yìí o ẹ ti tún bẹ̀rẹ̀ lásìkò yìí o ẹ má fa Yorùbá sẹ́yìn ọmọ wa ni ààrẹ mo sì ń repeat atọ́kùn ó yìí sì fún wa láti lọ bá Tinubu láti sọ grievance wa UK elédè mi ó wà ń bẹ̀ lọ ṣé nígbà Buhari wà ń bẹ̀ ṣe alìbáwọ̀ sọ irú tá a ṣe é sí ni ṣé tí àwọn èèyàn dánwò lórí online nísìn ṣé wọ́n lè dánwò láyé Buhari àbáyé Ọbásanjọ́ níbo ni bẹ́ẹ̀ tí màá yí bá sọ pé òun understanding a rí gbogbo tó ṣẹlẹ̀ náà a rí pé òun Tinubu ò gọ sẹ́yìn ẹnìkan kò dẹ̀rẹ́ nìkan níṣẹ́ pé ẹ lọ dà lúrú kí ló dé tí ẹ̀yin wá fẹ́ da ìlú ti yírú tẹ fẹ́ sọ Yorùbá lẹ́nu nígbà tí wọ́n dìbò ti kí lorúkọ rẹ̀ Anambra tí Soludo wọlé ṣé ẹ gbọ́jà lẹ́niwẹ̀ àní Èkìtì gan tá a sọ pé wọ́n lé wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà dìbò Èkìtì ṣe bọ́jà níbi kankan ni. òpó òfololo tó tẹ promise wọn ní security bí tó ń bi títí campaign tó ní security lòun mú wọlé ọ wọlé ìbò insecurity ńgbà tó ìbò ló yí lérí. ẹ jẹ́ ṣàlàyé kan fún mi àwọn Yorùbá ẹ má jẹ́ ká di àná orísun gidi ní Òṣogbo ibi tá a fi ń yan gan ní Òṣogbo kí ló dé tá a fẹ́ borúkọ ara wa jẹ́ mo bẹ̀ yín mo bí ọ̀tún mo bí òsì bí mo ti sọ ní ìbókù ọ̀tún láì pé àwọn olóṣèlú tó ń lò yín ẹ̀yin tó ń gbébọn ẹ ṣe méètì wọn o ẹ wúlò fún wọn o wọn fi ọlọ́rọ̀ bá bẹ̀yìn ẹ̀yin ẹ sọ fún kan ní wọn pé I love your daughter bẹ́ẹ̀ bí ọjọ́ yóò bá mọ́ bá yín ọjọ́ ilẹ̀ mọ̀ pé ẹ kì í ṣe lẹ́fù wọn rárá ṣé
tó bá travel lọ lóyìnbó wọn mú yín lọ́wọ́ ni láyé bí wọn kódà bí wọn lọ Àbújá sí wọn mú yín lọ́wọ́ ni ibi wọn ti lè lò yín pé bàbá ò náà nìyẹn bàbá rere bàbá rẹ. àkílódé tẹ lu ọpọlọ yẹn dákun gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ó wá kẹyìn lọ́balọ́ba ó kẹyìn olórí àdúgbò ó kẹyìn baálẹ̀ ó kẹyìn kí náà tó pe àwọn tó kù local government chairman ẹ̀yin olóṣèlú ẹ pè gbogbo àwọn èèyàn yín ẹ pè wọn lákòókò yìí pé ẹ má sọ ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́nu ẹ má sọ Òṣogbo lẹ́nu. àwọn olórí ẹlẹ́sìn. ẹ̀yin olórí ẹlẹ́sìn ẹ stop preaching nonsense preaching ẹ má ríran òsì mọ́ ẹ̀yin pásítọ̀ dandan kọ́ ni ká ẹ ríran. tọ́lọ́wọ́ bá fi ràn wọ̀nyí ẹ dúró ẹ mẹ́sẹ̀ ẹ rí dínkù ara yín ni. you are ridicule yourself ọjọ́ ọ̀lẹ́ gbọ́ babaláwo tó dín parí tó sọ pé njó ṣẹlẹ̀ sí Tinubu rẹ̀. àǹfààní mélòó lẹ́rí tó ríran pé njó ṣẹlẹ̀ sí Tinubu ni àwọn pásítọ̀ náà ni. gbogbo rẹ̀ tẹ́ wá rí náà pàbó ni kò bọ́ sí kankan ẹ dákun àwọn Òṣogbo ni mò ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. tó ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí Olúwafẹ́mi ẹ̀gbọ́n nǹkan tí bàbá sọ eléyìí fún ẹ̀yin gbogbo ìran Yorùbá pàápàá jùlọ ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun alákatakítí ẹ ṣe àtúnṣe níbẹ̀ bàbá ó mú mi rántí béèrè yìí ẹ dákun kí lọ́wọ́ ìyàtọ̀ tó wà láàrin Sunday Igboho àti Nnamdi Kanu tilẹ̀ Ìgbò ìdí àtúntúmọ̀ ni pé wòlíì kan jáde tó sì jẹ́ wòlíì tó gbajúgbajà lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ọmọ Yorùbá wọ́n pe wòlíì náà ní prophet Elijah kankan yìí ń rìṣà lórúkọ wọn wòlíì yìí sọ̀rọ̀ ó ní kí Tinubu lọ tú Nnamdi Kanu lẹ̀ torí pé kan náà nǹkan tí wọ́n ti Nnamdi Kanu mọ́ lé fún náà ni Ìgbòho náà ló ṣe ó de Ìgbòho sì wà láàánú gbà lọ́dọ̀ ẹ̀ pé tí ọba lọ túlẹ̀ nǹkan báyìí ní ọ̀sẹ̀ ẹ dákun sà ohun tèmi fi béèrè ni pé ìjẹ́ ṣé lóòótọ́ ni tí ìwà kan náà ló wà láàrin olóyè Sunday Igboho àti Nnamdi Kanu máa sí. atọ́kùn bàbá. wòlíì tẹ ló sọ̀rọ̀ yẹn èmi ti máa takọ̀ ẹ̀ mo ti mọ̀ tipẹ́ mo ti mọ̀ látàlé 2000 ó ti pẹ́ gan lọ́dọ̀ ẹ̀ mẹ́sáyà mo ti mọ̀ ní Gẹ̀dòdó bẹ́ẹ̀ ló ti gbé bọ́ọ̀sì káàkiri gbà tówó tiẹ̀ wúlò tówó jẹ́ kínní the higher denomination ló máa ń ná gbà yẹn àpò tẹ bá pè sí àjọ̀dún yín àbí ìsọ̀kalẹ̀ abẹ́nítì tó bá wá ẹ dúpẹ́ pé wá nítorí coastal bus ni ó fi kó èèyàn wọbẹ̀ àwọn èèyàn tí ó tẹ̀lé gan yóò ju ó lè ju ọmọ ìjọ tiẹ̀ gan lọ́ngbà míì owó tí ó sì ná àti bí tiẹ̀ ó ju ti ẹni tó dekele so bó bá dẹ̀ ti ń lọ ìjọ ó dà sí méjì nítorí èèyàn tó tẹ̀lé ẹ mọ̀ pé èèyàn tí ó tẹ̀lé ẹlòmíì tó dẹ̀ tún fẹ́ rí ojú rẹ̀ torí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ bó ṣe le tó èmi ò lọ bá rí pé I want your number because one level tẹ́mi ò fẹ́ in him ni pé kán gbére èèyàn ju normal something yẹn lọ sẹ́rí ẹni bá sọ ọ̀rọ̀ ìbájẹ́ bò bá jẹ́ Yorùbá ìbájẹ́ lédè mi anybody tó bá compare Ìgbòho pẹ̀lú Nnamdi Kanu ọpọlọ rẹ̀ ò pé ọpọlọ ẹnìyàn ò pé ẹnìyàn ò nírònú ẹnìyàn ò mọ nǹkan tó ṣe ẹ wo gbà tí Nnamdi Kanu tó ti bẹ̀rẹ̀ tiẹ̀ bóyá wòlíì tẹ sọ yìí torí mo ti wọ ọ̀nà ńgbà kan pé kó máa ríran sọmọ àjọ ẹ̀ àtàwọn èèyàn tó ní problem ṣé ìpè tiẹ̀ ní kó máa ríran tó lóṣèlú orí owó ni tó bá ti jí láàárọ̀ ọjọ́ kan yóò ríran sí Peter Obi yóò ríran sí wọ́n ti porúkọ ẹ̀ Tinubu yóò ríran sí Kwankwaso yóò ríran sí àwọn tó sáà ní orúkọ tó wà ní ipò òṣèlú lòun máa ríran sí kò tí ì rí èèyàn tí ó wà nínú ìjọ rẹ̀ tí ó ríran sí pé lọ́la wàá soríire kò ríran pé lọ́la mọ́ jáde kíní kan ó ṣẹlẹ̀ báyìí sí kíní bẹ́ẹ̀ ti rán tí wọ́n oníran kó ríran èsì ìbòrè palmitation ni kì í ṣe ìran torí gbogbo ìtòsọ lọ́sùn kò sí ìtòsọ nínú tó ṣe ní gbogbo ẹ̀ so irú tó sọ yẹn kọ́yọ̀tẹ̀ bí mi ni mo fẹ́ lọ ìyàtọ̀ wà nínú Nnamdi Kanu àti Sunday Igboho ẹ jẹ́ ká mú gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ Nnamdi Kanu trace ti àwọn militant tiẹ̀ tó ń pa àwọn èèyàn tiẹ̀ gan nílùú wọn bẹ́ẹ̀ tiẹ̀ rántí gbogbo ẹ̀ wọ́n jó lé chief judge wọ́n pa chief judge bẹ́ẹ̀ rántí gbogbo ẹ̀ àwọn army couple tí wọ́n ṣe wedding tó ní kí àwọn èèyàn wèlé rẹ̀ wọ́n pa wọ́n dẹ̀ tún pieces woman tọ́sọ̀ fídíò rẹ̀ bí wọ́n ṣe bí woman ṣe fáìn tó tán pieces abẹ́ lórí ẹ̀ ti gbogbo ẹ̀ ṣé ẹ̀sùn èèyàn tí Sunday Igboho pa ní ilẹ̀ Yorùbá ṣé Sunday Igboho sọ pé kéèyàn má jáde lọ́jọ́ kan nílẹ̀ Yorùbá ni kò sọ́rí ṣé nígbà tí wọ́n ṣe ìdájọ́ Nnamdi Kanu ṣé wòlíì yẹn ó wà deaf and dumb àbí kò gbọ́ judgement Ọmọ́tọ̀sọ́
The judgment was so clear tí the world even applaud the judgment because bó ṣe sọ ló ń give instances bó ṣe ṣẹlẹ̀. Nígbà essence ṣé Sunday Igboho coordinate pé ẹ máa pa wọn ẹ máa jó mọ́tò ẹ máa jó lé ni. Níbo ni tó yọjú gan. So tiẹ̀ ó wà ń bẹ̀ ni Nnamdi Kanu ti bẹ̀rẹ̀ tó ti ń da kíní yìí rú for years tí ìbá jẹ́ pé Sunday Igboho wọ́n fi ìyà jẹ àwọn èèyàn tiẹ̀ ńgbà yẹn tó yọjú lọ́bẹ̀. Ṣé Sunday Igboho dá sí anybody tẹ́lẹ̀ ni? Ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ ìjọba láyé Buhari ni pé ó lọ bá àwọn Fúlàní ní òkè o àbí Ìgangan Ìbàràpá nígbà yẹn tó lọ bá wọn pé ẹ mọ́ kidnap àwọn èèyàn mọ́ ìyà ń jẹ àwọn èèyàn tó dẹ̀ láwọn Fúlàní yẹn lọ kúrò bẹ̀. Ṣé ọmọ ìlú ò ní right láti jà fún ẹ̀tọ́ ọ̀tá rẹ̀? Tó bá jẹ́ ayé àwọn bàbá wa la wà Sunday Igboho sì máa gba oyè tó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló máa bọ́. Gbogbo àwọn tá à ń dárúkọ ilẹ̀ Yorùbá ṣé bí wọ́n jà fún Yorùbá wọ́n yọ Yorùbá kúrò ní ìgbèkùn láfi ń rìmẹ́mbà wọn títí dè níyì. Lísàbíà gbogbo àkàlà many of them bẹ́ẹ̀ Ògèdèngbé gbogbo kí lorúkọ rẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ṣé bí wọ́n ń jà fún Ṣọ̀ún ṣé wọ́n ń jà fún òmìnira ìlú wọn wọ́n yọ àwọn èèyàn wọn kúrò ní ìgbèkùn náà fi ń rí wọn bẹ́ẹ̀ tí sẹ́kì Nnamdi Kanu yọ àwọn èèyàn tiẹ̀ kúrò ní ìgbèkùn ó ń pa àwọn èèyàn tiẹ̀ he was dealing with them anyhow ó disturb economy wọn ó destroy almost everything in Lagos gbogbo àdàgbọ́n now where are you now àtijọ́ orílẹ̀ ó yá move to Oshodi make sure that stupid man Tinubu did not survive make sure he did not escape he was coordinating genocide. But Sunday Igboho kò ní ọmọ ẹgbẹ́ kan rí tó ń gbé káàkiri tó ń jà kò command ẹnìkan rí pé ẹ má jáde Sunday Igboho attack èèyàn rí it's just because nígbà tó rí pé kinní tó sọ́ngbà yẹn pé tẹ́ ẹ̀ bá ní tó bá jẹ́ pé ẹ̀ ní jẹ́ ká ní àlàáfíà ẹ jẹ́ kí àwọn èèyàn mi ó máa lọ ń gbà yẹn. And I mentioned it in my interview then that is not never in any position láti declare Yorùbá nation. I said it that time àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní attack mi mo ní sísọ tó sọ ó kàn give mọ́ kí lorúkọ ẹ̀ light sí Yorùbá nation ó jẹ́ káwọn èèyàn tó ń wà jíàrọ̀. torí àwọn kan ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ àwọn èèyàn kan ti ń gbé lẹ́tà lọ United Nations Home tẹ́lẹ̀ àwọn ti sọgbọ́ ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé òun sọ kínní yẹn lẹ́bi líìkì ẹ̀mọ́ Nnamdi Kanu. At that time ọjọ́ kan tó sọ statement kan tó sọ pé secretary of Nnamdi Kanu immediately mo wọ́ ọ̀nà ẹ̀ òun yẹ pé awé don't mention Nnamdi Kanu again. kọ̀ọ̀kan ẹ́. kò ká ẹ̀ tiẹ̀ sí ní the same category ẹ̀ sí the same level. Kò tiẹ̀ sí tó payé pọ̀ òun militant ló ìwọ ajàfẹ́tọ̀ọ́ ènìyàn ni ẹ̀. So wòlíì tó ríran pé kí Tinubu ó fi Kanu lẹ̀ mo fẹ́ béèrè kan lọ wòlíì yẹn primate Elijah Ayọ̀délé Iri ẹjẹ sọ kínní kan fún yín sà a ní different level of government we have presidency we have judiciary we have legislative arms legislative arm wọ́n dúró fúnra wọn judiciary dúró fúnra wọn ni Tinubu ò ní any right lórí wọn dájọ́ fún yàn wọn dájọ́ fún yàn then kì í ṣe Tinubu ló mú Nnamdi Kanu o ẹ̀wọ̀n mọ̀ kéèsì ti wà Tinubu bá ń bẹ̀ ni o sígbà tí wọ́n dájọ́ Tinubu lọ sí kóòtù pé don't dájọ́ again but the only thing they can do now ni pé ẹ lè pẹ́ Tinubu kọ́ só ní agbára under constitution kó fún ní state pardon bóyá tẹ́ máa pé bàbá kó tó October 1 speech ká lè ní wọ́n ní ṣe dákọ̀ ẹ fún Kanu ní state pardon lè compare Kanu pẹ̀lú Sunday Igboho kò sí kéèsì kan tó fi gbé Sunday Igboho lọ sí court àbí ó ní kéèsì kankan court kò ní kéèsì kankan court òun kàn bí lè pé ìjọba yẹn against o nítorí ilé rẹ̀ tó lọ attack ló fi sá lọ then he has been doing his best to make this work irú tàbí kan tí mo grant ní bóyá last week mo ní mi ò tiẹ̀ mọ̀ kó máa lọ sógbó mo ní ó ní right láti support any political party bẹ́ẹ̀ kó máa appear physically mọ́ nítorí position yẹn sì torí ó ti di ajagungbadé ilẹ̀ Yorùbá ó ti di ajìjà gba kínní kan ilẹ̀ Yorùbá ó ti di jagunjagun olórí ogun ilẹ̀ Yorùbá ó ti di commander in chief Yorùbá army because many 80% 90% of Yorùbá depend on him for their freedom now. But tọ́ba rí pé ó affiliate mọ́ any political ally àwọn èèyàn ti mọ comment bí ọ̀rọ̀ ilẹ̀ yìí ni wọ́n ní ṣé àwọn olóṣèlú ẹ̀kọ́ ló ràn ṣé kò ní support wọn and they doing it on his own free will tó ní ó ní constitutional right that support anybody. So I want every Yorùbás mo bẹ̀ yín ni kí ló tẹ́ pé tí yín ò kì í tẹ́ yín lọ́rùn tó kẹ́kẹ́ sáà bàtàrà yín jẹ́ náà ni ìlara bẹ̀lẹ̀kún inú nu bí ni àwa la nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wo fídíò mi àwọn tí ò mọ̀ mí rí wọ́n mọ̀ praise mi àwọn tí ò rí mi rí àwọn tájọjọ́ mọ̀ ẹ̀yà tájọ wá láti ibìkan lẹ́ẹ̀ tó di jẹ́lu rẹ̀ àtàtà ni ó máa sọ ó fẹ́ gbéra rẹ̀ ju bó ti yẹ lọ ni sí comparison
láàárín Nnamdi Kanu àti Sunday Igboho because they are not doing the same thing. ẹ ṣeun tó ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ẹ láǹfààní àti pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bí mo ṣe máa ń sọ lórí ohun tó bá rú yín lójú ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òun rèé kẹ́ pè wọ́n bàbá ẹ kú iṣẹ́ ẹ kú òun lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tán láìpẹ́ yìí òun ni òun ó tún gùn lé wípé olóyè Sunday Igboho ó ń lọ ká ó ti di ajagun gbadé ó ti joyè bàbá wa kábíyèsí tó ní Bàrígà ti ìlú Bàrígà ọba Àkànbí Timson Gbọ́láhàn Jagunmólú Bàrígà ẹlẹ́ẹ̀kẹta wọ́n sọ̀rọ̀ pé oyè kan ń bẹ tí wọ́n ń pè ní Ògúnìsì àbí wọ́n dárúkọ Ọ̀ṣúnìsì of Yorùbá land wọ́n lóyún òun lọ lórí ogun 6,000 years ago ni wọ́n ti jẹ́ gbẹ̀yìn lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ gbẹ̀yìn ti lọ wípé Sunday Igboho ló ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi fẹ́ béèrè lọ́wọ́ yín sà gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ẹ ti rí ìrírí oyè jíjẹ ǹjẹ́ tí olóyè Sunday Igboho bá jẹ́rú oyè yìí tí a sì ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà ń bẹ̀ ẹni ṣé kò ní sí wàhálà ẹlẹ́ẹ̀kejì ọgbọ́n wo ni olóyè Sunday Igboho lè dá sí ọ̀rọ̀ àwọn olóṣèlú dé yìí ṣé mọ̀ pé ẹgbẹ́ òṣèlú OPC òun ni bàbá wa Bọ́lá Ahmed wà tí wọ́n sì já wọn ni wọ́n túlẹ̀ ìbéèrè mi nìyẹn ṣé ọgbọ́n wo ló lè dá sí ọ̀rọ̀ pé torí wọ́n ń lọ ọba mo tún gbọ́ pé candidate APC kan lọ́ba ìkan pè ní Ọ̀ṣun ọkàn fìrí lásán ni pípa gbé pé ọwábẹ̀ so tí Ọ̀yọ́ ti lọ́ba gbogbo wọn lọ ka mọ́lé pàápàá ní South West tí wọ́n fẹ́ kó wá ṣiṣẹ́ fáwọn ọ̀nà wo ló lè gbà gẹ́gẹ́ bí àgbàlagbà. wọn àmú ti sọ kiri kan atọ́kùn. bàbá. he should free and release himself from anything politics active politics. tí ó ṣeé ṣe ṣá. ó ṣeé ṣe ṣe understand ó ṣeé ṣe pátápátá I'm a broadcaster and mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tọ́lọ́run bá mi dé nínú iṣẹ́ ibi tó rúkọ dé but there's one thing mo ní political party tí mo ní support fún tó yẹ pé lójú oorun lójú àlá mo lè kú torí tiwọn but openly I will not give them any support. Tí NPP, NSCC, NDC, South CC tán bá ṣe campaign lẹ́ni máa lọ bẹ̀ neutrally láti take coverage tó yẹ kí n ṣe neutrally ni. If any political party comes to me, it's just like ọba aláyé ni Sunday Igboho jẹ́ sí. Okay. A kàn mú ó kàn máa welcome wọn on a neutral ground ni. Okay. Gẹ́gẹ́ bí aláṣẹ ìlú ẹkùn security outfit. Okay. He should not allow any of his boy to follow any political party in any rally. Bóun náà bá ń dán lọ sí any ọ̀dọ̀ politicians òun ni wọ́n guide lọ́bẹ̀. Ẹ get me? Okay. Tán bá pè tán náà bá fẹ́ rí with his position yàtọ̀ fún ààrẹ àbí governor state kan. Anybody tó bá pè kó ní ká máa bọ̀ lọ́dọ̀. He should not visit any political office holder yàtọ̀ fún ààrẹ àbí governor. Ẹ mọ̀ tí mo sọ pé yàtọ̀ fún ààrẹ àbí governor. Okay. Ààrẹ jùlọ. Bẹ́ẹ̀ni. Governor state jùlọ. Bẹ́ẹ̀ni. Tí local government chairman. Àtàwọn ọba. Àpòtọ̀ bá yàtọ̀ politics là ń sọ sí. Okay. Ó bá jẹ́ tọba kódà ọba abúlé gan jùlọ. Bẹ́ẹ̀ni. Sẹ́dọ̀sá ó gbọ́dọ̀ fún gbogbo ọba ní respect yẹn. Bẹ́ẹ̀ni. But ìtẹ̀mí sọ nánẹ́sì ni pé tó bá ti jẹ́ presidential candidate party kan tí ó sì lórí ìlú pé kó sọ pé kó yọjú sóun lọ́dọ̀ ni kó má lọ sọ́dọ̀ ẹ̀. Immediately tó bá ti lọ sọ́dọ̀ èèyàn wọ́n ti believe pé ó ní kankan tí wọ́n jọ ń pò pọ̀ ni. Bẹ́ẹ̀ni. But téèyàn bá wá lé ẹ̀ like his position ó ní every right láti welcome anybody. Bẹ́ẹ̀. Mi ò lè débẹ̀ lóde kó sọ pé ta lè wọ́n fẹ́ràn mi ò fẹ́ rí ẹ̀ that means he is not biased. Bẹ́ẹ̀ni. Torí iṣẹ́ ta gbélé lọ́wọ́ sí mo sọ bẹ́ẹ̀ jagunjagun lẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. And he must be very careful in anything he is doing. Ó gbọ́dọ̀ wà very careful nínú kan tó bá ṣe. Tí wọ́n bá ń ṣe ọdún Ògún bí wọ́n pè mí síbẹ̀ máa lọ bá ń pè tọ́ya máa lọ bí wọ́n ṣe tọ̀bàtálá máa lọ bí Christian pè mí máa lọ bí Muslim pè mí máa lọ tó o bá ti fi síbì kan ju bì kan lọ wọ́n á ní ṣe bó ẹlẹ́bọ ni. Bẹ́ẹ̀ni. Wọ́n á ní ṣe bí kinní kan ni. Ètò èèyàn bá ti pọ̀ sọ́tún. Tó bá ti pọ̀ sí ibì kan ju bì kan lọ you have problem. Ọba aláyé ò gbọ́dọ̀ gbé ẹ̀sìn kan pé ẹ̀sìn tó ṣe rè. You must at least belong to everybody and that's the respect I gave our president now.
àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá o kò fi project fi síbi kan ju bí kan lọ. bẹ́ẹ̀ni. everybody ló ní equal right fún project. kódà èyí tó ṣe lọ́wọ́ tó bá rí pé kò ká tàwọn kan á ní kí wọ́n tó fi bí ikùn kó tó lè sọ̀rọ̀ fún àǹfààní fáwọn èèyàn bí. so Sunday Igboho should be very very careful. ìyẹn ìbéèrè àkọ́kọ́ lórí tó lóṣèlú òun ló mọ bó ṣe máa kó mọ jẹ́ kẹ́nìkan rí òun pẹ̀lú ẹnìkan everybody mọ̀ pé Tinubu sọ̀rọ̀ fún wọ́n dẹ̀ mọ̀ pé àṣẹ Yorùbá mà ó support Tinubu. bẹ́ẹ̀ni. bet irú statement tó sọ lọ́jọ́ kan bí eré bí àwàdà sẹ́mi pé wọ́n fẹ́ yí mọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni. kó tó ní pé wọ́n clarify kìíní yẹn nígbà tó sọ pé ó ti dé APC lẹ́ni olóṣèlú mi ò gbọdọ̀ wá campaign lẹ̀ Yorùbá mọ́. àtìgbà yẹn rí fìlà ìfì tì lérí ẹ̀. so you should be very neutral. sẹ́mi pé mo sọ kìíní yẹn ti pẹ́ kó dé APC rally èyí tó lọ lọ́sọ̀gbọ̀ mistake ló ṣe kò gbọdọ̀ lọ rú ẹ̀ mọ́ kó mọ̀ lọ any political rally something mọ́ ó lè wá pé àwọn ọmọ ẹ̀ o ó bá wọn sọ̀rọ̀ then mo ti wọ́ ọ̀nà ẹ̀fún kankan you should select his video men àwọn tó lè kámẹ́rà ẹ̀ kò gbọ́dọ̀ gbà kí ẹni àwọn pẹ̀sẹ̀ mọ́ kámẹ́rà ẹ̀ nínú ilé àti tó bá gbàlejò àbí wọ́n ṣe meeting bọ́ ṣe gbogbo ẹ̀ ẹni àwọn pẹ̀sẹ̀ gbọ́dọ̀ mọ́ kámẹ́rà ẹ̀ ó lè kó screen àwọn security kìíní ẹ̀ kó má jẹ́ kí ẹni àwọn pẹ̀sẹ̀ tó wá bẹ̀ kó mọ́ kámẹ́rà ẹ̀ ohun àfẹ́ tiẹ̀ ìkọ́mẹ́nìtì tí wọ́n ń gbé jáde òun kò mọ̀ pé wọ́n ti kámẹ́rà nǹkan yẹn so ẹ̀ lè sọ kó má ṣe olóṣèlú o but position tó mú báyìí kó wà very careful now tó yẹ tẹ́ni wọ́n fẹ́ fi jẹ́ ó fẹ́ béèrè ìbéèrè kan ṣé ọba tó fẹ́ fi Sunday Igboho ìjòyè yẹn tó ló fi Gani Adams joyè. rárá o gbogbo ọba alẹ̀ Yorùbá lélẹ̀ láti ọ̀dọ̀ Ọ̀nìrìṣà. ṣé ìlú tí wọ́n ti fi Sunday Gani Adams joyè náà ti fi Sunday Igboho joyè náà fẹ́ fi joyè sí. rárá. ẹ ṣe ìwádìí tá a ṣe research wa dáadáa oyè tí wọ́n ní wọ́n fi jẹ yìí ṣé lọ́balọ́ba ló máa péjọ fi jẹ́ ni. bẹ́ẹ̀ni. àbí ọba kílẹ̀ porúkọ. ọba Oníṣómólú Bàrígà. àbí ọba Ṣómólú Bàrígà nìkan ló fẹ́ fi jẹ́. àwọn kọ́. bó bá jẹ́ pé ọba Ṣómólú Bàrígà nìkan kọ́ ló fi jẹ́ nígbà tó fi jẹ́ ọba àṣà àti èdè collective of everybody ni. bó tó ní tíátà oní gospel music oní islamic oní kìnnì kan entertainers wọ́n dẹ̀ gbọ́ Ọọ̀ni of Ifẹ̀ wọ́n bó ní gọ̀dọ̀ ọba gba àwọn ọba lọ́ba tí wọ́n lè bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ yẹ nìkan Bàtálá pé ó yá ọba àṣà ọba àlà olórìṣà àgbáyé ọba àlà náà ni ó yá lọ́gbàdé lórí kò dẹ̀ gbọ́ pàlẹ́ lọ́wọ́ he was representing all everybody gbogbo àwọn tó ṣe ṣẹ̀ṣẹ̀ àti gbogbo ẹ̀ and there is no way tí mo dé lọ́dọ̀ oníṣẹ̀ṣẹ̀ tí wọn ò ní ẹ̀kọ́ gbà pé àwọn làwọn ṣe understand bẹ́ẹ̀ kálẹ̀ nìkan ló dìde tó sọ pé àfihànjọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá is a different thing o òun ni wọ́n fi ń takù Gani Adams pé pẹ̀lú performances ẹ̀ ó dàbí pé Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ló jẹ. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. so yẹ yín but with the way tí Sunday Igboho fi ṣe é sìn tí mo dẹ̀ sọ pé kò ní dá dúró yóò mọ̀ sọ́dọ̀ torí kò ní paasi lágbára kò ní pa gbó wa. àṣẹ. ó ti mú Kwara ó ti ń wo Èkìtì ó ti ń wọ Kogi ó ti ń wọ gbolẹ̀ Yorùbá pátápátá at least mo pe àbúrò mi tó jẹ́ head of vigilante ní ìsìn mọ́ kìíní bẹ̀yẹn Fẹ́mi ní Ìwó mo ní kí ló ṣẹlẹ̀ mẹ́yìn ó ní àná tí mo ń pè ó ní àwọn lu Èkìtì àwọn vigilante ti ìsìn tí ilẹ̀ ìgbómìnà lọ́dọ̀ wa wọ́n wá lọ sí Èkìtì wọ́n lọ sọpọ́ọ̀tì àwọn fìjìláńtì ibẹ̀ pẹ̀lú àwọn èrò ẹkùn wọ́n dẹ̀ wọnú gbọ́dẹ̀ rescue àwọn yẹn àwọn tí wọ́n kidnap ṣé mọ̀ pé coordination yẹn ó ti ń da báyìí anyway tó bá dẹ̀ dé gbogbo security outfit tó wà ń bẹ̀ ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ so ó ní àmúyẹ láti fi jẹ oyè tí ó kọ́ gbogbo tí ó encourage ẹ̀ pé ó represent gbogbo Yorùbá ni tí wọ́n bá wádìí kìíní yẹn pé ọba tó sọ̀rọ̀ ṣe akúrí náà ọba ti mọ̀ pé kìíní yẹn tí kó tó sọ síta ó ti wá díẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ gbóò náà bá wá jẹ tán kó má sọ̀rọ̀ ẹ̀ di Mr. White kó má di ceremonial oyè ló jẹ. òun ẹ wọ white dáadáa tẹ́lẹ̀. kódà ó lè máa wọ black ó lè sọ̀rọ̀ ẹ̀ di Mr. Black sáà mọ̀ Mr. Black. ohun ibi tí mo fẹ́ lọ nìyẹn. ohun tí mo lọ kó má sọ̀rọ̀ ẹ̀ di Mr. Black pé white or black pé bó bá ti di irú aṣọ kan tó wá di pé òun gami tó bá dé ó ti wá ń bọ̀ òun náà wá di pé ibi tí wọ́n fẹ́ ṣe ọdún pẹ̀lú igi òru fáwọn fi tilẹ̀. lòun ó gbé débẹ̀ kiri kan wá dé ọlọ́pàá ó ti pọ́n gbé kiri kan tẹ̀lé lẹ́yìn ó tún fúnra rẹ̀ lórúkọ kan tí wọ́n tún máa tẹ̀lé bàbá fún àbùkúdé o. pẹ̀lú umbrella. àbùkúdé o. àwọn tó jẹ oyè jagunjagun nílẹ̀ Yorùbá bàbá ń bọ ogun lọ ọmọ bó ń bọ̀ wá o. ẹ ti mọ̀ pé jagunjagun ló ń bọ̀ o kì í ṣe ceremonial kọ́míkọ́mí o. so no matter what happen kò sí ìtàn fi Sunday Igboho jẹ tó àfẹ́ tara wọn gbogbo ìlú ló ní ọsọlọ
bẹ́ẹ̀ni gbogbo ìlú ló ní ọ̀tún bẹ́ẹ̀ni gbogbo ìlú ló ní òsì bẹ́ẹ̀ni gbogbo ìlú ló ní jagun kìnnìkìmọ́lú gbogbo ìlú ó lè sọ pé torí pé ìwọ jẹ olúọdẹ ìlú tiẹ̀ àbí akérògùn ìlú tiẹ̀ tó wá ní ojú ẹlòmíì wà lè jẹ́ ìlú mi no oyè tọ́jà fẹ́ fi wọ́n jẹ ó yàtọ̀ bẹ́ẹ̀ kí àwọn tó fẹ́ fi wọ́n jẹ òye náà kàn má lù ogun fún wọn bẹ́ẹ̀ni torí ìlú ogun tó lè lù ní pé jọ́dá bá fẹ́ fi ọba sọ pé oyè tó jẹ lónìí ó ju Tàdé Ọ̀nà Kakanfò lọ wọ́n ti dógun lẹ̀ bẹ́ẹ̀ni ó ti joyè jagunjagun ọ gbọ́dọ̀ kí mọ́ òun rárá gbogbo yín ẹgbẹ́ kan o a fi ọ́ joyè láti jẹ́ aṣojú Yorùbá láti jagun àjàyè fún wa ní o bẹ́ẹ̀ni ẹ ti pọ́nlé ẹ má fi compare ẹnìkan ẹ má sọ pé ó jẹ nìkan lọ ẹ má dàgbà pé ẹnìkan jù lọ kò ní sí wàhálà. ẹ ṣeun bàbá ẹ kú ohùn ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá lẹ ti ń gbóhùn wọn láti bí ìṣẹ́jú díẹ̀ tí wọ́n tún jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara káfílẹ̀ yìí káàdì ọ̀rọ̀ yìí ń lẹ̀ sá bàbá mo fẹ́ béèrè ìbéèrè kan lórí agbègbè ìlú tó àti bí yín tó jẹ́ ìpínlẹ̀ Kwara nígbà tí olóyè Sunday Ìgbòho tó ti lọ sí Kwara tí wọ́n ti dé àwọn ìlú kan tí wọ́n rí i pé ó di ahoro gẹ́gẹ́ bí ọmọ bíbí agbègbè yìí sá mo fẹ́ kẹ́ ẹ sọ fún àwọn aráàlú kí ni development tó wà ń bẹ̀ ìyẹn update àwa gbọ́ wípé àpọ̀lọpọ̀ àwọn aráàlú ìlú ti ń padà láwọn tó ìlú ti dahoro ṣé lóòótọ́ ni. Òótọ́ ni because pẹ̀lú update mo gbọ́ ẹ rí i pé wọ́n jí mi gbé ń Kwara kò kọ́ mọ̀mọ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ni especially ní area Ìfẹ́lódùn Ìrẹ́pọ̀dùn yìí sí tó lọ yẹn kò sí irú ẹ̀ mọ́ then Sunday Igboho lílọ rẹ̀ ó ṣe oore kan fún àwọn èèyàn oore tó ṣe ni pé ó wà wéke fìjìláńtì kìíní nínú àwọn èèyàn àwọn fìjìláńtì ẹ̀ wá ní more confidence then àwọn tó select bí ìrù ẹkùn níbẹ̀ tọ́jọ́ wọn àwọn èèyàn ti bìí pé with ìrù ẹkùn presence àti àwọn agbára yẹn ó ti dé fún wọn according to my brother ní confirmation tí mo ṣe kódà ní ìbọn tí wọ́n gbé fún wọn èmi ò gbọ́ rí wọ́n ní AK-49 ni torí AK-47 là ń gbọ́ tẹ́lẹ̀ wọ́n ní AK-49 ìyẹn dalẹ̀ rújù àwọn ní AK-49 ni wọ́n gbé fún wọn ìyẹn dalẹ̀ rújù wọ́n ní AK-49 ní nínú wọn wọ́n lè select mẹ́ta mẹ́rin tó kó yẹ fún wọn wá àlá àwọn tó kàn máa gbé pọ́ńpàṣà àti kiri kan so with that wọ́n ti succeed láti cover gbogbo area yẹn so irú ìlú bíi Ọ̀bà Ọwọ́ Onírè àtàwọn ìlú kan gbogbo around they were back irú ọmọ tí mo bínú ọmọ bíbí inú mi gan nígbà tí mo pè ní Ìjẹ̀ta ó ló ń wà ní Òrò Àgọ́ and there was nobody at Òrò Àgọ́ before you understand Òrò Àgọ́ ti tú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni so according to him ó ló ń wà lórí Àgọ́ láti last week tí ìlú ò bá rọrùn kò ní wà lórí Àgọ́ fódìdí ọ̀sẹ̀ kan then ọpẹ́ pàtàkì lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún new army something tó tún dálẹ̀ formation tó dálẹ̀ because tòun àná tí wọ́n dálẹ̀ sí plus ní fún gbogbo ilẹ̀ ìsinmọ́ ilẹ̀ Èkìtì àti Ìgbómìnà in general because with the helicopter bíi méjì mẹ́ta tó wà ń bẹ̀ lè pè pé wọ́n kidnap ní Ìsànlú àbí ní Òkè Ọdẹ àbí ní kí lórúkọ ẹ̀ owó àbí ní gbogbo olùtà sọ yẹn kò lè tó 5 minutes tí helicopter máa débẹ̀. tó fi fly. even with full soldiers tí wọ́n bá sì gbé mọ́tò wọn tí wọ́n lọ síbẹ̀ yẹn láti Òmùaran ó níbo mi tó yẹ pé wọn ò lè lo 10 minutes láti débẹ̀. bẹ́ẹ̀ understand tó bá ṣẹlẹ̀ ní rúkàbà ẹgbẹ́ yẹn under 15-20 minutes. ṣe kò tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀. no with leg. okay with money with their own truck tí wọ́n bá lọ within 20-25 minutes wọ́n á débẹ̀. but at least helicopter ti lọ ahead. tipẹ́tipẹ́. then irú àwọn bandits àwọn ajínigbé yẹn wọ́n ti rí nínú súra wọn pé pẹ̀lú presence Sunday Igboho níbẹ̀ yẹn gbogbo síbẹ̀ àwọn èèyàn rẹ̀ ti wà ń bẹ̀ wọ́n ti train àwọn èèyàn wọ́n ti recruit àwọn èèyàn then pẹ̀lú army formation tó wà ń bẹ̀ wọ́n ti rí pé kíní yóò safe wọn torí Ìlọrin ló ti máa pèèyàn tẹ́lẹ̀ kí Ìlọrin ó tó gàdà ara wọn kí wọ́n tó beat ó dọ̀pù gbòòrò Ìlọrin kí wọ́n tájá sí gárẹ́ ìjọba kó tó wá tó máa gbé bọ̀ lẹ́lẹ̀ 1 hour 1.5 hour lù ó wọ́n ti kó yànrìn jìnnà. ìyẹn á ti wọ ọgbó lọ wá. so ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho ipá tiẹ̀ pọ̀ gan ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká wá tó dúpẹ́ lọ́wọ́ ààrẹ tó ń fi ọpọlọ ṣe gbogbo nǹkan pé tí kìnìún bá fi síbi kan ìyà ló máa jẹ́ fún wa almost everybody has his own now law school wọ́n ti pẹ́ káàkiri gbogbo region police college ó ti káàkiri gbogbo region naval base gbogbo region lónìí so with that ẹ lè sáré pẹ́ nìkan pàpàpà kékeré yóò dẹ̀ ṣiṣẹ́ so ó ní pàtì gidi the towns are settling down now and they are okay. tó bàbá ẹ ṣeun ẹ má bínú mo sọ pé lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo fẹ́ ìbéèrè yìí sáré wọlé
mo sì rò pé àwọn èèyàn fẹ́ gbọ́ ló fi jẹ́ kí ìbéèrè yìí ó sáré wọlé. Wọ́n ní tí láìpẹ́ yìí Kwara darapọ̀ mọ́ South West, bọ̀ àwọn kan wá jáde wọ́n sọ pé nǹkan tí Tinubu ṣe kò tí ì dáa tó, wípé kí ni ìdí àtúntúmọ̀ ni pé àwọn Kogi pé apá kan more than 60% Kogi pé ara Yorùbá ni wọ́n. Kí ni dé tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọn ò gé àwọn yẹn náà kí wọ́n kó dà wọ́n pọ̀ mọ́ wa torí bàbá gbọ́ ìdí. bóyá àwọn yóò study map yẹn dáadáa. Okay. the new map tí wọ́n ṣe kún ò tí ì ṣe o. Okay. wọ́n propose ẹ ni. Okay. sẹ́mọ̀ tí wọ́n fẹ́ fi create region yẹn. Okay. tó bá come to true lóòótọ́. Kogi wà nínú wa. Okay. torí River Niger ni wọ́n fi ṣe kí lorúkọ ẹ̀ ni wọ́n fi ṣe demarcation yẹn. Okay. ìsàlẹ̀ Ọya state ni wọ́n pè. Okay. that is àwọn tó wà nísàlẹ̀ River Niger. wá sàlẹ̀ ń bí báyìí. ẹ get mi. àwọn gbogbo wa ni wọ́n kó pọ̀ mọ́ra wọn. Okay. kì í ṣe pé wọ́n kàn select àwọn Kwara nìkan kúrò tó yẹ pé Kwara nìkan ni wọ́n fẹ́ select Ìlá Ọ̀ràngún máa wà ń bẹ̀ náà. Okay. Ìlá Ọ̀ràngún máa wà nínú àwọn tó wọn amúkúrò torí Ìgbómìnà state làwọn náà máa claim ọ̀la ọ̀rá Ìgbómìnà. ṣé Ìlá yẹn Kogi ló belong ló rárá Ọ̀ṣun state làwọn belong sí. Okay. but èyí tá n ká fún tẹ́lẹ̀ Ìgbómìnà state tá n wá tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ láti Ìlá Ọ̀ràngún Okay. lọ sí ọ̀rá Ìgbómìnà Okay. wá sómú àrán lọ sí Òkè Ọdẹ àti gbogbo ẹ̀ bẹ́yìn but ìsàlẹ̀ Ọya state tí wọ́n create sí River Niger seventy nine map Nàìjíríà ṣe rí River Niger ni wọ́n fi mú wá sálẹ̀ ibi tí boundary Kwara dé tẹ́lẹ̀. Okay. so state tí Kwara tó fi mú wọn pé Òkè Ọya ni sẹ́ni pé Òkè Ọya ni wọ́n pé wọ́n pa so ní ìsìn ìsàlẹ̀ Ọya state náà create tí ìsàlẹ̀ bí yóò fi pé méje sẹ́ni tó sọ yẹn kò rí ìdí ẹ̀ dáadáa wọn ò lè yọ Kàbà Ìsànlú gbogbo àwọn tó wà lọ́dọ̀ wa ń bì wọn ò lè yọ wọn kúrò nínú state yẹn so wọn ò tún pín ni Kogi state ni ó tún wá tún mú omi ìmọ̀ra wọn àwa tá a wà nísàlẹ̀ Ọya bíbá yìí is another state entirely. tó ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí látẹnu bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí Olúwafẹ́mi bí mo ṣe ń sọ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ẹ béèrè béèrè tó bá rò yín lójú àtàmọ̀ràn gẹ́gẹ́ bí àgbà tí wọ́n tún jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nínú ìran Yorùbá títí ìgbà míì tẹ́ ṣe ní àǹfààní àti bá wọn pàdé àti jíṣẹ́ tẹ́ rán wa o ẹ ṣé o ó dàbọ̀. Gbẹ́dẹ̀gbẹ́yọ̀ Media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.